ǹjẹ́ Jésù kọ́ ló wí pé gbígbàgbọ́ wa bá ilé kéré bí hóró mustadi pé ohun gbogbo rọrùn fún wa? Ó kàn jẹ́ pé Nàìjíríà gbígbàgbọ́ yín ó bá tiẹ̀ kéré jù bẹ́ẹ̀ lọ ó gbọ́dọ̀ tó kéle ẹ̀bà torí wọ́n ó já yín láyà tí ó pọ̀. ńgbà mú wa kéke ńlẹ̀ nìkan wá láwọn ríran sí mi. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ náà ti kọ́ ọpọlọ mi jẹ́ ọpọlọ kẹ́hìn náà. wọ́n ní inú mi ti ẹ̀dùn pé ọpọlọ mi dùn débi pé wọ́n lè kó jẹ àmọ́ mo tún wá bínú. ìdí tí mo fi bínú ni pé ńgbà ẹ fẹ́ lọ jọ ọpọlọ ẹni ẹlẹ́ni tẹ́ẹ̀tí ẹ̀ wá lè bùn mí gbọ́ pé ẹ fẹ́ lọ fọpọlọ mi sí ice cream o bó bá wù mí kémi náà láńbẹ̀ ńkọ́ àkàdùpẹ́ pé ibi tí wọ́n jẹ́ dé náà láwà ẹ̀ bá yin Ọlọ́run lógo. mo bẹ̀rẹ̀ nípa orúkọ ìdílé láìpẹ́ mo sì jẹ́ kó yé yín pé bí n bá sọ pé mo mọ gbogbo orúkọ ìdílé tí ń bẹ ńlẹ̀ Yorùbá pé irọ́ ńlá mò ń pa ẹ jẹ́ n tún sọ bíi méjì àbí mẹ́ta lónìí. ṣé ẹ rántí pé mo ní orúkọ tó bá ní ọ̀pá nú àbí tó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀pá pé ìdílé olóòṣà oko ni. ìdílé olóòṣà oko yìí náà làwọn orúkọ wọn máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú oṣó bíi Ṣóyínká Ṣówùmí Ṣóbándé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdílé olóòṣà oko ni. tá bá wá orúkọ tó ní àlà tàbí tí àlà bẹ̀rẹ̀ rẹ̀ àbí tó lálàánú nílẹ̀ Yorùbá bíi Máláolú ìdílé Ọbàtálá ni. ìdílé Ọbàtálá kan náà ní orúkọ wọn máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú òrìṣà bíi Òṣàdáre Òṣàtọ́lá. ìdí ni pé aṣọ funfun àlà ńlá fi máa ń bọ Ọbàtálá. Ọbàtálá kan náà la máa ń pè ní òrìṣà ńlá tẹ́ bá ti wá orúkọ tó ní àlà àbí òrìṣà nú ìdílé Ọbàtálá lélẹ́yìí o. ẹ mọ́ ti ìjà kò lé Ọbàtálá àwọn nǹkan ń bẹ tó jẹ́ pé ìlú tí wọ́n fi máa ń bọ Ọbàtálá làwọn ń lù ìlú ìlà sì ń pè ní ìgbín bàbá wa rọmọ tí wọ́n bí nídìílé àwọn tí ń lùlù bọ Ọbàtálá ńlórúkọ wọn máa ń ní ìgbín nú bíi Bámisìgbín bí Onígbìndé kìí ṣègbín tí wọ́n yí látà tá à ń jẹ ní Tantalizer náà ń wí èyí ń bẹ́ẹ̀. èdè orúkọ rẹ̀ bá wá bẹ̀rẹ̀ pẹ̀lú Ajé àbí Okù ńkọ́ bí Ajé wọlé Okù bá ń jọ ìdílé Ajé òrìṣà Ajé leléyìí o àwọn Ìjẹ̀bú ní máa ń pè ní Okù kìí ṣòkú Okù bá ń jọ ìdílé òrìṣà Ajé leléyìí o. Omi Ọ̀ṣun àti Ibú ńkọ́ ìdílé Ọ̀ṣun leléyìí o. Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ Olóyàáyùn Awẹ́dẹ́wẹ́mọ́ lẹ́mọ̀ gbọ́ pé Omi Wálé Ọ̀ṣun Fúnkẹ́ Tinúbú ìdílé Ọlọ́ṣun leléyìí o. àbẹ́ẹ̀gbọ́ wọn pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ́lómi èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ ẹ bá ń repost àkó àsìkò yìí.